Happy first Sunday bàbá mi bọ̀dá mi Augustine Lori àwọn tọmọ ilé ìfẹ́ ni àwọn ọmọ ìfẹ́ òye ìfẹ́ òdájé ó ní à ń dúró kí wọ́n ní ìfẹ́ òní bẹ́ẹ̀ ni àbẹ̀rẹ̀ kí wọ́n ní ìfẹ́ òye bọ̀dá Kúnlé tẹ́ bá ti fẹ́ wọlé ó sẹ́ndì request káwa ló gbé yín wọlé bàbá wa. Sísá Ivy ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa Àjàyí Jésù Túndé Samuel ọ̀rẹ́ mi dáadáa ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa nẹ́tíwọ̀kì Facebook wọn ò dání orí ẹ̀ la ṣe gbéra wa wá bí. Tí kò yí padà láíláí gbogbo ayé ò ẹ̀ẹ́dẹ̀gà. Àwa lọ lọ́rùn ọba ní Facebook fọ́nfò màá dìbí ju gbogbo àkáǹtì mi ni ọba ní. Ẹ ṣe èèyàn yára lé mo fẹ́ ká pọ̀ díẹ̀ sí ni Mr. Kúnlé ṣe ìbínú sí wa ẹ má bínú o. Ó lágbára o. Facebook mọ̀ ní o wá sọ ló wá sọ àbíkú wa dèké wá rí báyìí bẹ́ẹ̀ mo ń try láti hádìí ló já mi mo ń try láti hádìí ló já mi dànù ẹ má bínú bàbá wa wọ́n níbi àgbà náà la máa ń bá gbà ẹ má bínú ẹ fẹ́ káwọn èèyàn wọlé jẹ́ náà ẹ má bínú. Okay, àwọn èèyàn ní Kúnlé, nice to see your face again. Àwọn ìyàwó Posh Manaika wọ́n kì í o. Ẹ ṣé gan ma, thank you ma, thank you so much ma. Ẹ ṣeun sis IBK, ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa. A ní bóyá ká dúró díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò ni. Ọjọ́ ìbí ọjọ́ wẹ̀. Ìwà Yahweh. Ṣé ká máa rò lọ́kàn máa jọ ìwà àbí? Ṣé ká máa sùn orí nẹ́tíwọ̀kì yẹn ni? Ṣé wọ̀nyí ènìyàn mi ká tó dúpẹ́ lọ́wọ́ èèyàn ẹlẹ́ran ara ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyanu ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àwọn aráalé mi mọ̀ bóyá wọ́n ń gbọ́ wa mi mọ̀ bóyá wọ́n ń gbọ́ wa mi ń gbọ́ yín ṣáà yín gbọ́ mi sà. Yeah, I can hear you mo ń gbọ́ yín mà. Yes sir Yorùbá lè tó wa òyìnbó ìsọ yìí bá máa fáìn yín ni o. No Yorùbá ni Yorùbá ni. Okay àwọn bàbá wa ṣáà ní jí ní let's go there ó yẹ ẹja máa lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wa tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àríro àlá ọmọ mi gbangba fẹ̀ǹfẹ̀ ọba tó ń jẹ́ jáǹjì òfà alápàdé oníbàtà idẹ Ọlọ́run tó ń jẹ́ ayérayé nínú àwọn ọ̀run alápá funfun ọlọ́wọ́ funfun ẹlẹ́sẹ̀ funfun kábíyèsí Ọlọ́run tó ju ẹ̀dá alààyè lọ ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ wa gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé mo ní ká wá tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn náà tó dúró tì wá àwọn ọmọdé àgbà ọkùnrin àti obìnrin àwọn ìyálàjẹ àti ìyálọ́jà adúpẹ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdèpèdè tó ti ń sọ̀rọ̀ ká tó bírú àwa báyìí adúpẹ́ lọ́wọ́ àfáà àtàwọn pásítọ̀ àtàwọn tó di ayé mú àlejò wa náà lónìí náà ni àwọn èèyàn ńlá ni o wọ́n bá ti pè wọ́n lẹ́ẹ̀kan báyìí náà sì jẹ́ wá lé pé bóyá wọ́n gbégbéraga sí pé I don't have the time tí bá ti rẹ́dì yìí mọ̀ pé yín rò pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bàbá wa ò rí bẹ́ẹ̀ ẹ ṣe bàbá wa fún àwọn tí wọ́n mọ̀ yín ẹ bá wa dárúkọ yín kí ni orúkọ yín bàbá wa. Orúkọ mi ni Kúnlé Adégbìtẹ́. Kúnlé Adégbìtẹ́ lórúkọ mi o. Ẹ̀yin aráalé wọ́n ní Kúnlé Adégbìtẹ́ ni orúkọ àwọn. Ṣé bàbá wa ẹ bá mi kí àwọn aráalé ní èdè ìlú yín. Má? Ẹ bá mi kí àwọn aráalé ní èdè ìlú yín. Èdè rẹ̀ ṣàmà wá bóyá Yorùbá yìí náà ilé bàbá. Èmi ò Yorùbá tí mo lè sọ ni mo sọ yìí o. Èmi ò gbé èdè kankan. Ẹ bá wa kí àwọn aráalé ti sorúkọ yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o lọ́kùnrin lóbìnrin ẹ̀yin màámi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi wọ́n ní akínkéré títí ká má ju èèyàn kan lọ ẹ̀yin tẹ́ jábúrò mi náà mo kí yín o everybody ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú ìfẹ́ Ọlọ́run máa nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Àmì Ọlọ́run àwọn aráalé náà máa gbọ́ pé àmì Ọlọ́run wọ́n lè káàbọ̀ ẹ ṣé wọ̀nyí ènìyàn mi bàbá wa mo ní báwo lè ṣe kékeré yín. Kékeré mi fún ọ̀nì ìbáná yẹn sọ náà ó dùn ó dùn kékeré mi dùn torí pé ibì kan tí wọ́n ń pè ní
small village kan nígbà yẹn òun ni a ti ṣe kékeré ìyẹn ní Ìlàró la ti ṣe kékeré wa ibẹ̀ náà bí wa sí ibẹ̀ la ti ṣe gbogbo nǹkan tó níyàn ṣe láì ibẹ̀ mo ti ṣe ẹ rí pé ọmọ oko tó kọ̀ wá sékòó tó wá ń ṣe nǹkan ni tó kékeré mi kò sí nǹkan tí mi ṣe ń kékeré mi. Bẹ́ẹ̀ni kí ló dé kí lẹ ṣe wọ́n ní ẹ̀sùn ọmọ kékeré mi máa ń sọ̀kù kékeré wọ́n rán wọn lọ́ṣẹ́ wọ́n lọ pé. mo sọ òkò dáadáa in fact mo sọ òkò débi wípé mo fọ́ gíláàsì taxi torí ìgbà yẹn kò tí ì sọ́kadà taxi láyé ìgbà yẹn òun ni so amúláìkí máa sọ̀kò ká máa yí táyà ká máa yí rímù kẹ̀kẹ́ wọ́n ti wá ní pé èmi máa ń gbá bọ̀ dáadáa mo gbá bọ̀ dáadáa wọ higher institution ni àmọ́ bẹ́mi ṣe ń gbá bọ́ọ̀lù tèmi mi ò gbá débi wípé tán bá rán mi iṣẹ́ kí n máa lọ gbá bọ̀ rárá o mo máa ṣe gbogbo nǹkan tán bá rán mi iṣẹ́ tán bá rán mi máa ṣe gbogbo ẹ̀ tán torí pé mi kì í fẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí mi mi fẹ́ kí èèyàn sọ̀rọ̀ sí mi so mo gbogbo àwọn nǹkan yẹn tán bá ti sọ pé lọ ṣiṣẹ́ báyìí máa lọ sáré lọ ṣe iṣẹ́ tó yẹ kí n fi bí 1 hour ṣe màá sáré ṣe pápápá kí n lè sáré lọ gbá bọ́ọ̀lù yẹn tó ti yé yín so máa ń jára mọ́ṣẹ́ dáadáa so kò sí nǹkan tí mi ṣe mo kiri ọjà mo kiri omi tútù kò tí sáyé pé pure water omi tútù tí wọ́n fi kò tí ẹ̀ tí sí láìlọ́nù gan èyí tí mo tún sọ fún yìí kọ́ọ̀pù bù ú bẹ́ẹ̀ ni so kó tó wá di pé ó bọ́ sọ́wọ́ pé à ń fi láìlọ́nù dì í ṣe mọ̀ láyé ìgbà yẹn ìwọ tí màámi máa ń ṣe ni pé ó ní kúlà kan bí ẹlẹ́rọ báyìí bí ẹlẹ́rọ kúlà yẹn a máa ń gbé sórí tó ní táàpù lẹ́nu so wọ́n máa gbé block wọ́n á jù sínú ẹ̀ àwa rọ omi sí so wọ́n ti máa wọn kọ́ọ̀pù yẹn pé iye báyìí ló máa fi kọ́ọ̀pù yìí ta o so èmi kí block yẹn tó yòrò tán màá ti sáré ta ọjà yẹn tó ní kí n tà màá ti ta èmi àwa tún lọ rọ omi sí omi tí n bá rọ sí yẹn lè re tèmi bẹ́ẹ̀ ni so ìyá màámi náà àwọn náà wọn mind wípé tẹ̀wọ́n ni pé ṣáàjẹ̀ kó wo tèmi pé owó wọn dẹ̀ máa ń pé but èrè tèmi ni wọ́n bá tó bá tó stage kan àwọn tí wọ́n because inú ọjà láti máa lọ ń ta àwọn omi yẹn so àwọn tí ó bá tó stage kan wọn wà ní mind pé bóyá ó tutù àbí ó tutù mọ́ ọmọ olómi tútù ṣáàtì bomi wá ṣé ti yé yín ìgbà yẹn bóyá 60 ni kọ́ọ̀pù kan máa jẹ́ ńgbà yẹn ní ìrántí. ẹ mọ àwọn 50 kọ́bọ̀ 10 kọ́bọ̀. 60 kan báyìí tó jẹ́ òun ló gbẹ́nu lé 10 kọ́bọ̀. 10 kọ́bọ̀ ok ẹ á ní 5 kọ́bọ̀ á ní 10 kọ́bọ̀. bẹ́ẹ̀ ni. a dẹ̀ ní 50 kọ́bọ̀. ó dà 5 kọ́bọ̀ yẹn là ń pè ní 60. 5 kọ́bọ̀ lómi kékeré so 10 kọ́bọ̀ ní oníkọ̀ọ̀bù ńlá. ṣé ti yé yín so nígbà tá a ṣe yẹn ó bọ́ sórí omi tútù lẹ́yìn yẹn ó wá di pé mo máa ń bá wọn kiri kò lọ́bẹ̀ ẹ̀bà ìyá mi náà ló ṣe mo kiri kò lọ́bẹ̀ ẹ̀bà. báwo lẹ ṣe wá máa ń polówó ń gbà ẹ bàbá wa. ẹ ra kò lọ́bẹ̀ kẹ ṣe kinní kan wípé ẹrẹ̀ bà kẹ ṣe kinní kan ṣọ́nù báyìí máa ń polówó ń gbà ẹ because one thing ni pé tí n bá ti lọ sí school tí n bá dé ìyá mi wọ́n jẹ́ ìrẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ àárọ̀ wọ́n máa ń ṣiṣẹ́ ọ̀sán máa ń ṣiṣẹ́ alẹ́ bọ̀ tó wá pé iṣẹ́ ọ̀sán náà wà tí wọ́n máa dé láti school bẹ́ẹ̀ yẹn wọ́n á ti lọ síbi iṣẹ́ tó wọ́n á ti pọ́n ẹ̀bà yẹn lẹ̀ fún mi so tí n bá ti jẹun tán ẹ̀bà tájọ ń sọ yìí kì í ṣe inú láìlọ́n ni inú ewé. na máa pọ́n sí wọ́n á dé wá faṣọ wé kó má bàa. wọ́n á faṣọ wé kó má bàa tutù so òun ni máa kiri gbogbo àwọn tó ń ṣe bricklayer àwọn mẹkáníìkì àwọn ní kọ́sítọ́mà mi ṣàpọ̀ àwọn máa fẹ́ jẹ nǹkan tó máa le oúnjẹ tó máa le dáadáa tó náà máa láì kò lọ́bẹ̀ ẹ̀bà wọ́n á lọ ra wọ́n á lọ ra ọbẹ̀ wọ́n á lọ ra ọbẹ̀ wọ́n á lọ ra bóyá bíi fùfú kan àbọ̀ ẹ̀bà kan nílé olóúnjẹ wọ́n á gbọbẹ̀ tó pọ̀ wọ́n á fi jẹ̀bà títí mi so mo ṣe yẹn lábàá tí mo ṣe yẹn mo kiri búrẹ́dì
bẹ́ẹ̀ ni mo bá màámi ta fish pie not meat pie fish pie ṣinṣin gbà yẹn lẹ́yìn yẹn mo wá di wípé mo àti wá ń di páwà náà àti wá ń ṣe kí àti ń gbọ́n díẹ̀díẹ̀ mo tún wá bá wọn kiri ògì yẹn ẹrógi ẹ̀pò kékeré mi mo sọ fún yín o so mo kiri ògì dáadáa in fact mo kiri yẹn wọ tí mo fi jáde secondary school ni tí n bá lọ kí n tó lọ school láàárọ̀ màá kọ́kọ́ kiri ògì láàárọ̀ ká tó wọlé láago 8 màá ti dé so aṣọ school mi màá ti wọ̀ sí ìsàlẹ̀ màá wọṣọ lélẹ̀ so mo ń dé báyìí mo gbé ike ògì lẹ̀ mo ń lọ sí. so ẹ mọ kiri ògì pẹ̀lú omi dùn tọ́lọ́run tí ò bá lómi dùn bẹ́ẹ̀ ni pẹ̀lú omi dùn ni bẹ́ẹ̀ ni so tó bá dá. wọ́n ní tí ọdẹ bá ròṣẹ́ tó bá ròyà tó mọ̀ pé tó bá pẹran kò ní fún yàn kankan jẹ kò yé yín bàbá wa ṣé ìwà rí báyìí tó wá obìnrin ká wá dé sí pé wọ́n wá ga pápẹ́ta ló ń jẹ́ Kúnlé ṣàmọ̀ pé Ọlọ́run ayérayé ní ò bá yí pa lẹ́nu mọ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ó ti pẹ́ so àsìkò àwẹ̀ a máa tún kiri lásìkò àwẹ̀ sọ̀rọ̀ mi nírọ̀lẹ́ lẹ́yìn tàárọ̀ àtúnkiri ti rọ̀lẹ́ so lẹ́yìn yẹn tí mo ṣe yẹn títí èmi àtàwọn ọ̀rẹ́ mi àti wá lọ ń ṣẹ́gi wọn ò ràn mí yẹn o ìyá mi àti bàbá mi ò ràn mí yẹn o èmi ni mo ránra mi o torí pé nígbà tó yá àsọmọkùnrin mo láìkì ká máa wọṣọ tó dáa mo láìkì bàtà tó dáa àmọ́ àwọn pẹ́rẹ́ǹtì mi wọn ò lè provide àwọn nǹkan yẹn fún mi bí mo ṣe fẹ́ torí pé aṣọ tá a máa ń wọ̀ ẹ̀kan lọ́dún ni ẹ̀kan lọ́dún yẹn ni ìgbà tá a bá fẹ́ ṣe kérésì àti new year ni bàbá wa máa ń raṣọ fún wa so ìyá mi ẹ̀kọ̀ọ̀kan àwọn náà dẹ̀ máa raṣọ fún wa pé aṣọ wọ̀ ṣeré àmọ́ èmi tí wá ń di boys mo nídìí aṣọ. má bínú bàbá wọn ní you said this is going to be on Facebook. yes o network ò dá ní o network ò dá la ṣe wá síbí so mo wá decide pé jẹ́ kí n máa lọ ọ̀rẹ́ mi kan ló wá sọ pé a lè máa ṣe nǹkan báyìí so bí mo ṣe lọ dípò à ń ṣẹ́gi nìyẹn so rí igi yẹn a máa dì nílé a máa wá kiri ẹ̀ ìgbà yẹn tí mo ń sọ yìí tí mo ṣe ń sọ yìí o kò yìí sí ọ̀kadà o kò yìí sí ọ̀kadà tó di pé a máa fi orí ìrù láti inú igbó taxi nígbà yẹn déta àwa forí ìrù dé ìgboro wọ́n ń pèbè kan ní igbó ńlá ní Ìlarò ẹni tó wà mọ̀ Ìlarò dáadáa wọ́n pèbè kan ní igbó ńlá ibẹ̀ ní gípọ̀sì ibẹ̀ ní tíṣà train wà láyé ìgbà yẹn so ibẹ̀ láti máa lọ ń ṣẹ́ igi yẹn a máa wá gbé a máa tà fáwọn olóúnjẹ bó ṣe ń ru igi yẹn lọ wọ́n lè pàdé ẹ lọ́nà àwọn tó ní ìdí ẹ̀ kàn gbà lórí ẹ kàn ti rà lọ́wọ́ ẹ so àṣeyẹn títí tó mo yẹn ń ṣe yẹn náà ni mo tún wọra ń ṣe ká máa fẹ́ gúre mo ti láwọn olóúnjẹ tí mò ń ta gúre fún so mo láìkí owó mi ò dẹ̀ mọ owó tọrọ mi ò mọ bọ́n ṣe ń béèrè ẹ̀pù lọ́wọ́ èèyàn tó mú láti ṣiṣẹ́ kí n lè rí owó tí màá fi mo dẹ̀ kọ̀wọ̀ sí mi ìfẹ́ gba àwọn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ sáà tó mo máa ń fẹ́ kó jẹ́ pé wọ́n ní ìkáwó lásọ̀ tẹnitẹni nǹkan tọ́lọ́run bá ṣe fún yàn nǹkan tó bá jẹ́ tiẹ̀ ìwọ ló ní ṣe mọ̀ pé tí n bá ní owó lọ́wọ́ ń sìn torí nígbà tá a bá kó owó yẹn jọ èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa dá owó jọ a máa tó bẹ mélòó kan àwa wá sí Èkó ní Yábà láti máa lọ ra aṣọ. ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ẹ gbogbo ẹ tí ẹ darapọ̀ mọ́ wa là ń rí ẹ ṣeun. láti Ìlaró yẹn a máa tu owó jọ àwa wọ mọ́tò wá sí Òṣòdì àbí Yábà la máa ti wá ra àwọn aṣọ wa a máa ra bàtà a máa ra ṣéènì GL là ń rà ń gbà yẹn GL ṣó ti yé yín so pàṣẹ ń ṣe nẹ tí bàbá wa dé ní ìlú a máa ra àwọn kọ́tà ń so yẹn náà kọ́tà ń so àti nítorí ọ̀tá máa gbé fún lé so àwọn wọ́n ti wá mọ̀ wípé àwọn ò kí ń wọṣọ tó ń ṣe nù Ìlaró Èkó làwọn ti wá ra aṣọ. ẹ̀yin ò ra kàtàkù àgbà yẹn. èmi gbígbó láti kékeré mi ti ń wò torí ìyá mi ò fi tọ́ mi láti kékeré tó ti jẹ́ pé màámi máa ń ra àwọn nǹkan tó quality bàtà tó quality nígbà tí mo lọ sí primary school mi èmi ò bá wọn wọ bàtà rọ́bà kékeré mo ti ń wọ bàtà lẹ́dà
tí mo fi lọ secondary school so ó ti wá mọ́ mi lára débi pé àwọn nǹkan yẹn ò mi ì lè wọ̀ so gbà tí mo wá ń dàgbà yẹn mo wá ń towó jọ lọ ra àwọn nǹkan yẹn fúnra mi lẹ́kọ̀ọ́ ṣó ti yé nígbà tá a wá ṣe yẹn títí tá a wá ṣe làwa di pé ìyá mi wá tún bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀rọ ata èmi ni mo wá ń dúró sídìí ẹ̀rọ ata yẹn ẹ̀rọ ata yẹn ni mo wá ṣe títí tó fi di pé mo lọ sí higher institution tí mi fi ṣe. ẹ ṣeun bàbá wa bí tá a wá dé náà ni pé àwọn iléèwé wò lẹ lọ bàbá wa. mo lọ primary mo lọ secondary school mo lọ sí Ogun State Polytechnic mo ti ṣe OND mi mo dẹ̀ ṣe HND mi ní Ìbàdàn Poly ní marketing. ní marketing. marketing àti tíátà bó ní gbogbo ẹ ṣe wá yí papọ̀ wọ́n yàtọ̀ síra wọn. ṣe mọ nǹkan téèyàn nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí marketing láti kékeré mi nǹkan tó wù mí ṣe gangan ni pé mo fẹ́ jẹ́ òṣèré mo dẹ̀ fẹ́ jẹ́ lọ́yà mo fẹ́ jẹ́ lọ́yà so now nígbà tí ó wá di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe JAMB ṣọ́rọ̀ mi yé yín kíní ó máa ń. godmother Mr. Gbégbì Tẹ̀sọ́man ẹ ṣe ìyàwó. ẹ ṣe mà so tó bá fẹ́ ṣe tíátà àti nígbà yẹn o gbọ́dọ̀ ní literature àbí law so literature yẹn mi kì í ní so tí n bá ṣe JAMB máa ń já mi gan ẹ̀jọ̀ so kò jẹ́ kí n lè ṣe. wọ́n nítorí pé nífẹ̀ẹ́ owó lẹ ṣe marketing. owó ni kọ́lọ́hún ṣàánú wa owó ṣe pàtàkì torí pé tí ò bá sí owó ìyá mi ẹ má yẹ kí n tàn yín kó dá ọlọ́mọ yẹ kí kọ́lọ́hún má jẹ́ ká bàṣẹ múlẹ̀ owó dáa kò sẹ́ni tó máa sọ pé òun àmọ́ àfẹ́ǹfẹ́ ju owó ni ò dáa o kò sẹ́ni tó máa sọ pé òun ò nífẹ̀ẹ́ àmọ́ àfẹ́ǹfẹ́ ju ẹni ò dáa so nǹkan tó jẹ́ kí n lọ ṣe gbàtí wọ́n á di pé àwọn èèyàn ò bọ́ sí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí marketing náà mo nífẹ̀ẹ́ sí marketing gan so mo ṣe òpó kejì ẹ̀ ń lọ ṣe marketing yẹn ní Poly mo fi ṣe marketing yẹn jáde HND ni adẹ̀sìn ìlú alọ́sìn ìlú ní Zamfara ní mo ti sáà bẹ́ẹ̀ ni so àátà yẹn àṣìṣe díẹ̀ NEPA mo ṣiṣẹ́ díẹ̀ NEPA kí n tó kú ń bẹ̀ kí n tó wá fèsì iṣẹ́ fíìmù. ẹ ṣeun bàbá wa àti ẹkú atótónu látàárọ̀ ọpọlọ yín náà kò ní dọ́pà láṣẹ Èdùmàrè àti sọ wájú àti sẹ́yìn marketing gbogbo ẹ̀ òṣèré ni báwo wá lẹ ṣe wá darapọ̀ mọ́ àwọn òṣèré torí mo rí pé ṣẹ́tẹ̀ lọ ṣe ń léwé yàtọ̀ sí iṣẹ́ òṣèré kò ń ṣe kò sẹ́ni tí ṣiṣẹ́ kò sí nǹkan kan. ṣe rí ìgbà tí mo wà ní Làró yẹn ni ó ní ọmọ kan bíi niece ló jẹ́ Sógògò ó wá jẹ́ bíi ọ̀rẹ́ mi òun ló máa ń tọ́gùgò bá ti wálé ó máa ń mú mi lọ bá wọn torí mo sọ pé mo nífẹ̀ẹ́ rí yẹn ògùn wá sọ fún mi lọ́dún náà pé torí mi tí wọ higher institution gbà yẹn wá ní ó dáa kí n lọ sí school pé nǹkan tó ń fìyà jẹ. bàbá wa káfàṣà ti wọlé Dubai Entertainment ẹjọ́ wa ní ọmọ lẹ́sà o Dubai Entertainment máníjà Òbésèré ni wọ́n nílùú London Dubai Entertainment lẹ́sà o lẹ́sà mọ́tà Òbésèré ni wọ́n nílùú London ẹ káàbọ̀ bóyá lè rà promote àwa náà lọ Dubai báyìí o. mo mọ yan ìgbéra dání ní òní bàbá wa. ẹ ṣe mà so lọ́rọ̀ kan mo ṣáà gbogbo sọ̀rọ̀ dínà mo. ẹni pé Ògògó pé wọ́n ní cousin kan tó máa ń wá sí. Ògògó ṣáàlù wa sọ fún mi pé kí n lọ sí school pé tí n bá lọ sí school dà so ìgbà tí mo wá kó school yẹn mo wá lọ bá wọn ní ọdún fa lébùté Mẹ́ta wọ́n wá sọ fún mi pé òkè pé since mo ti ṣetán wọ́n sọ pé ibo ni mò ń gbé mo lábúlé Ẹ̀gbá ni mò ń gbé ńgbà yẹn wọ́n wá ní pé ọ̀dọ̀ àwọn Èbúté Mẹ́ta kò lè easy fún mi láti Èbúté Mẹ́ta abúlé Ẹ̀gbá sí Èbúté Mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta làwọn dẹ̀ ń ṣe rìhásà Monday Wednesday Friday so kò lè easy pé but àwọn ní èèyàn kan lérí Àgbàdo tó súnmọ́ abúlé Ẹ̀gbá pé kí n máa lọ sọ́dọ̀ ẹnìyẹn wá jẹ́ Mọ̀súrù Ọbádínà Fálà so ìgbà yẹn jẹ́ pé kò tí sí fóònù gbà yẹn but ìjọ yẹn mo wá gbàtọ́ lọ́wọ́ máa ṣe ní rọrùn ó ti wá tó bí ọ̀sẹ̀ mélòó kan mo wá ń bọ̀ láti ibi iṣẹ́ bí mo ṣe pàdé Ògògó nìyẹn àbí mo ṣe pàdé Fálà nìyẹn tí mo bá Fálà sọ̀rọ̀ bá Fálà sọ pé ok no problem mo ṣe gba fọ́ọ̀mù lọ́wọ́ wọn bó ṣe pé mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn.
ẹ ṣeun bàbá wa Yorùbá Pikin gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa bàbá wa Adébáyọ̀ ọpẹ́ mo dúpẹ́ ẹ ṣeun gan gbogbo yín ẹ à lè máa kà yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ìfẹ́ wa tẹ́ ẹ nínà lẹ ṣe dúró gbáǹgbáǹ tì wá ẹ ṣeun gan ni bàbá wa ẹ adúpẹ́ lọ́wọ́ yín ṣàmọ pé èyí ò lè rìn kó rí mami ǹjẹ́ ó ti ní ohun àdójúkọ gẹ́gẹ́ bí ọkùnrin èyí tẹ́ ti rí nígbà tẹ́ ti darapọ̀ mọ́ iṣẹ́ òṣèré yìí. Ó pọ̀ gbogbo every time tá a ṣì wá ń bẹ̀ tábà tí kú ń bẹ̀ náà la ṣì ń fèsì ẹ̀ ó pọ̀ mí lè la fẹ́ máa kà kó jẹ́ ṣé máa sọ ó pọ̀ a ṣì ń fèsì ẹ̀ náà dọ́là. ẹ̀bùn ó sì máa ní ìkọ̀kọ̀ tẹ̀ ti rírí tó yẹ pé ó dùn yín nínú pé bóyá ní location ni àbí kan pé mi ò ṣiṣẹ́ rẹ̀. ẹyin mọ iye ti location ò ju wípé bíi kan sọ pé wọ́n fẹ́ lò ẹ́ sí fíìmù wọ́n ti lò mí sórí di fíìmù rẹ̀ nígbà tó ń lọ gba ẹ̀wọ̀n tí mọ̀ mí o wọ́n gbé lọ́dọ̀ mákẹ́tà dẹ̀ ó dẹ̀ yọ mí kó nu gbogbo fíìmù. kí ló dé torí pé ẹ ṣe tà. ó dẹ̀ yọ ẹlòmíì ó dẹ̀ ya ẹlòmíì sí so gbàtí fíìmù máa jáde ní tẹ̀ bílíkì bí a mo wà nínú fíìmù ni àfi bí fíìmù ṣe ti mọ̀ bára mi nù. ẹ wo mi mo wà nínú fíìmù yìí o. bí mi ṣe sínú fíìmù yẹn nìyẹn so níbi méjì la fẹ́ kà yẹn tẹ̀ yẹn oríṣiríṣi so ẹ wo ìyá ẹ fẹ́ máa dúpẹ́ fọlọ́run. tó bá ti débi kinní kan wọn ní káfù náà ní àfò yẹn náà ní àmọ̀sọ̀ yẹn náà lọ́jọ́ iwájú ẹ bá ti padà sí stúdíò nílùú UK ẹ bá ti wá sí UK á ti gbé yín wọ stúdíò á wà bẹ̀rẹ̀ gbogbo á wà sọ lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣeun bàbá wa ó ti máa tó iṣẹ́ mélòó tẹ́ ti gbé jáde fúnra ara yín ni o àbí pẹ̀lú ìyá wa oníkìlà ẹ̀ tó wà láàrin ọ̀rẹ́ ni wọ́n ìyá wa ẹ̀rí gánmọ̀tàn yẹn ọ̀rẹ́ ni wọ́n gbogbo èèyàn ló bá ṣe bàbá wọ́n yẹ dá wọn lóhùn Posh Malaika. ọ̀rẹ́ mi mo ti rí ọ̀rẹ́ mi lẹni tó ń sọ ọ̀rẹ́ mi ni. ẹ ṣeun ìyá wa mo ti yé wa á ti tó bí múfì tẹ́yìn gangan ti ṣe fúnra yín àbí ìtẹ́yìn ti gbé jáde ẹ mọ̀ pé lè má ka ìtẹ́ ti báyàn ṣe ǹjẹ́ ó ti ní èyí tẹ́yìn ti ṣe. èyí tí mo ti gbé jáde ó tó at least èmi ti ṣe tó 13. bẹ́ẹ̀ni kí wàá ló gbé ìtàn Dr. Lucas Lásìsì Alápòkà jáde wá. kí ni ó gbé ìtàn Lásìsì Alápòkà jáde wá. ẹ wo àǹtí mi kan ni wọ́n kọ sọ sórí yẹn wọ́n kọ sọ ní etí mi wípé ó ṣẹlẹ̀ ní Èkó yìí náà ni kó ti ṣẹlẹ̀ kí ni wọ́n ṣe mọ̀ èmi kọ̀ dẹ̀ mú concept yẹn mo wá rò pọ̀ mo sọ dẹyọ kan òun ni ṣe mọ̀ nǹkan tá a bá gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn ẹ ṣe gan Posh Malaika àwọn náà like film yẹn so nǹkan tá a bá ti gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àwa mú as concept àwa ṣiṣẹ́ lé lórí so bí Lásìsì Alápòkà ṣe wáyé nìyẹn concept èèyàn kan ni èmi kò ṣiṣẹ́ lé lórí mo sọ dódindin. kí wàá ní àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn òṣèré yòókù bí obìnrin àti ọkùnrin àjọṣepọ̀ wo ló wà láàrin gbogbo yín. àjọṣe tó dánmọ́ràn ni mi ò lọ́tà ń bẹ̀ mi ò lọ́tà mi àmọ́ bóyá ẹlòmíì ò nífẹ̀ẹ́ mi bí wọ́n ń bè mí ṣọ̀tá ọ̀pọ̀ èmi o bọ̀ ní tilẹ̀ tọ́lọ́run dẹ̀ rí inú mi ò ní ọ̀tá kankan ẹni tó bá mi ṣe màá bá ṣe o. bẹ́ẹ̀ni. so that is my own life. ẹ ṣeun bàbá wa kí ló yẹ pé. thank you Dr. Lucas. kí ló yẹ pé iṣẹ́ Yorùbá eré Yorùbá lẹ́yìn láàyò tí ò ń ṣe ti tòyìnbó torí mo rí pé ẹlẹ́ẹ̀lọ sílé ìwé. ẹ ṣe mọ̀ pé ẹ gbọ́ ibi tí mo ní mo gbà wọlé kì í ṣe pé àwa mi ì ṣètò olóyìnbó rí o mo ti ṣe rí o bọ̀ mi nǹkan bá sáǹtì ń bẹ̀ ni o no ṣe mọ̀. ìyá wa báwo ló ṣe bẹ̀rẹ̀ wọ́n ní ìlú wo ni ẹ̀ ń gbé báyìí. Èkó ni mò ń gbé Èkó ni mò ń gbé so bó ṣe rí nìyẹn bí so ibi tá a gbà wọlé òun náà ló fà ṣé omi yẹyin so adé enjoy ẹ. kó tó di pé di ẹni tí ìlú mọ̀ káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé ǹjẹ́ ó ní èèyàn kankan tẹ̀ ń wò lókè pé ọjọ́ kan ìbí náà máa di lágbájá ó dàbí pé wàá di tàmẹ̀dù lọ́jọ́ kan ǹjẹ́ ó ní èèyàn kankan tẹ̀ ní lọ́kàn tẹ́ fẹ́ dàbí ẹ̀ tẹ́ bá pẹ́ nínú iṣẹ́ yìí. mi ò ní kí n dàbí èèyàn kan torí pé bí èèyàn bá ní òun fẹ́ dàbí èèyàn Ọlọ́run máa ẹ̀ka rẹ̀ ṣé ṣòro tẹ́ni yẹn go through ṣé wọn náà pray kó go through ẹni yẹn àwọn èèyàn face ìṣòro tó pọ̀ o èèyàn mọ nǹkan tó ní kálukú face o just be yourself ṣọlọ mi àmọ́ the only thing ni pé ó láwọn tí mo admire ó láwọn tí mo admire gan. do you have any of course definitely I have yes so ó ní àwọn
ó ní àwọn èèyàn tó jẹ́ wípé mo nífẹ̀ẹ́ sí láyé kí n máa ń wò wọ́n pé ẹni yìí ó ṣe kí òun ni Délé Odùlé. Ramsey Ogogo, Yinka Quadri. Those are the people tí mo mọ̀ pé okay, these people mo nífẹ̀ẹ́ wọn. Saheed Balogun. Bọ̀dá mi ni Saheed Balogun, ọmọ Balogun kò bá wọn jẹ́ ni. Bẹ́ẹ̀ ni Saheed Balogun. So àwọn tí mo especially Délé Odùlé, that's my mentor. Wọ́n ní come back to America, we miss you baba. So àwọn ti yín náà wáyé. Kàn ṣì wálẹ̀. Òye fún ọ ní kí n bi yín lérè pé òun èyí ilé ọ̀hún ilé. Pé ṣé Amẹ́ríkà gangan làwọn ni àwọn ẹbí yín wà nítorí wọ́n ní ìgbà tẹ́ máa ń lò l'Amẹ́ríkà gan jù ìgbà tẹ́ máa ń lò Nàìjíríà lọ. Ibẹ̀ làwọn ọmọ mi wà, bọ̀ ibi lèmi ń gbé. Ẹ pẹ̀lẹ́ bàbá wa. Ṣé onígbàgbọ́ ni yín ni àbí ẹlẹ́sìn ìmọ̀le? Christian ni mi o, ọmọ Ṣẹlẹ̀. Tọ́ orin wo lẹ́yìn láìkì tó yẹ pé tó bá kọrin yẹn létí yín báyìí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ máa fílẹ̀ ni tí ẹ lè kọ́ fún mi. Bàbára ni o. Ẹ̀kọ́. Orin Bàbára kan ó ní mélòó mo ń bọ̀ mo fẹ́ mú ìyí tó make sense dáadáa. Ó ní èmi ni má ṣe bẹ̀rù ọmọ mi máa gbọ́ mi, èmi ni má ṣe bẹ̀rù ọmọ mi máa gbọ́, èmi ni má ṣe bẹ̀rù ọmọ mi máa gbọ́ mi, èmi ni má ṣe bẹ̀rù ọmọ. Ìjì dé lójijì lórí òkun, olùgbàlà kò sí nítòsí. Ó ní olùgbàlà kò sí nítòsí. Ìjì le tó bẹ́ẹ̀ gẹ́ tó fẹ́ dèrò sínú omi. Ẹ̀rù bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n sì ń kígbe. Olùgbàlà yọ lójijì ó mì lórí òkun, ó wá dá wọn lóhùn, èmi ni má ṣe bẹ̀rù ọmọ. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí Bàbára tí n bá ti gbọ́ ó ti tán ni Bàbára ni mo nífẹ̀ẹ́ gan. Ẹ ṣeun bàbá wa, dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Ṣayingidi, what is his vision for cinema? Ẹ wò kọ́lọ́hún ṣàánú wa lọ́wọ́ àwọn gbogbo kìíní àwọn ìjọba wa. Òun ní ṣẹ́rí anything that has to do by with movie making. Ẹ má yẹ kí n tàn yín, ó require owó. The vision of cinema òun ni wípé ká rí owó gidi ká fi execute àwọn story ta nílẹ̀ láti gbé jáde. Because ẹ má yẹ kí n tàn yín, Kúnlé Afọláyan bó ṣe ń ṣiṣẹ́ ńláńlá tó ń ṣiṣẹ́ sinimá tó ń ṣe kìíní vision ẹ̀ ṣe kọ nǹkan tó ibi tó ṣe ń lọ kọ́ yẹn o. Tó bá rí 500 million 200 million lénìí á tún yà nǹkan yàtọ̀ sí nǹkan tó tún yà yẹn. So kọ́lọ́run ṣàánú wa, wọn ò help wa níjọba tó ń assist wa ní kankan we are just akọ̀ǹsọ́ọ̀sì owó fúnra wa ni. Bọ̀ bàbá wa irú èmi báyìí. Láti orin ẹ̀sìn I am o kì í ṣe the colour of the anointing, I am ni orúkọ orin tí mo kọ yẹn. Okay, I am. Ẹ ṣeun bàbá wa, bí irú èmi báyìí mi bá ní mo lówó bóyá mo gbowó àjọ ni mo fẹ́ ṣe múfì, ṣé mi náà lè wá Nàìjíríà lọ́la tó dá bàbá mo ti ṣe tán mo fẹ́ ṣe múfì, ó yẹ gbà mí láàyè iṣẹ́ gbà mí. Why not? Èmi rò pé bóyá ẹni tí ò bá mọ̀ ń pa eré kò lè ṣe. No. Ẹ mọ̀ wípé why not tí mò ń sọ ni pé kò lè ní forúkọ yín ṣe producer ni. Àfi tẹ́ bá go through normal processing. Ṣó ti yé yín? Ẹ lè lówó yín lọ́wọ́ kẹ́ bí ṣe kíní. Èmi tí mo wà nídìí èmi ni I will be the producer, you just be the financier. Ẹ̀yin lẹ finance iṣẹ́, ẹ finance. So that's what you do. So and you get your money back. Bàbá wa ní tó sin pẹ́ẹ́dì. Wọ́n ní what are you guys doing about the old folks in industry? Since you guys abandoned them from featuring in movie. About what? Àwọn àgbàlagbà ayé ìgbà yẹn. Àwọn àgbàlagbà yẹn pé ẹ̀ kì í sábà lò wọ́n mọ́ láyé òde òní. Ẹ ṣe ẹ̀yin kárùbá wọn ká kọ́ sọ lọ́dọ̀ àwọn mákẹ́tà wa. Ẹlẹ́ẹ̀kejì àwọn
tó jẹ́ audience tí wọ́n ń béèrè ọ̀rọ̀ yìí náà tí wọ́n ń tán àwọn gan wà lára ìṣòro tá à ń ní lórí àwọn bàbá yẹn àbáwọn ìyá tó ti pẹ́ yẹn tó o bá fi wọ́n sínú fíìmù àwọn náà máa sọ pé àwọn kọ̀ ló kọ́ àwọn arúgbó jọ sínú fíìmù yìí àwọn tó ti pẹ́ náà ti kó jọ sínú fíìmù yìí gbogbo ara táwa iná gbọ́dọ̀ máa darúgbó iṣẹ́ yóò dẹ̀ ní retirement olóòjọ́ tí most àwọn àgbàlagbà yẹn at the end of the day wọ́n á máa wá di pọ́n tọrọ owó fẹ́ lómi ẹni tí ó bá ti plan retirement ẹ̀ lẹ̀ but àwọn ọmọ sí ti gbọ́n o àwa ti gbọ́n o but àwọn bàbá àgbà yẹn àwọn ò tètè ṣe kí ní tó ti yé yín so ó máa ń wà ká èmi especially o kémi lo àwọn bàbá yẹn ní ìlànà sálápò káńsì láìláì I don't do it ẹ wo ìlànà sálápò káńsì àwọn bàbá Tàfà Olóyèdé àwọn kan tó ti wà ní Òṣogbo yẹn ni mo lọ mú tí mo lò but yet náà ẹ ṣì tẹ bá ṣì lọ wo YouTube ẹ máa láwọn kan tó wá sọ pé irú àwọn artist wo lélẹ̀ àwọn artist tó ti darúgbó does it make sense ṣé wọn ò ní jẹun ni ṣé ká máa pè wọn ká máa fún wọn lóúnjẹ ni so àwọn díẹ̀nsì náà wà lára àwọn tó ń fà so tó díẹ̀nsì bá ti wá sọ bẹ́ẹ̀ mákẹ́tà náà wà máa sọ fún yín pé má lọ àwọn bàbá yẹn o lọ wá ọmọ tó máa ṣe lọ mú àfisọwọ́ tó bá ti lọ àfisọwọ́ kó ẹkùn kìíní fún àfisọwọ́ àṣẹ́nà ẹ lọ mú kìíní kan ẹkùn kìíní sí lójú àṣẹ́nà it doesn't make sense so àwọn díẹ̀nsì gan ló ń fa problem tá à ní ẹ̀ tó bá ti appreciate àwọn bàbá yẹn mákẹ́tà náà máa ní pé ẹ̀dẹ̀ lò wọ́n dẹ̀ ti wọ́n láìka àwọn àbá wọ́n ṣe láìka àwọn àbá yẹn máa lò wọ́n. Bàbá wa àbí màmá wa ní àrí wọn dáadáa wọ́n ní do you have any coming project ṣe ní iṣẹ́ kankan tẹ́ fẹ́ gbé jáde. Yes, I have fíìmù owó òjijì ó ń bọ̀ lọ́nà so mo ti yà nínú ẹ̀ ní Canada so máa yà tó kù ń bí very soon. Owó òjijì lágbára Ọlọ́run wọ́n bá jẹ́ ká wá. Àwọn ajẹ́ wà kò sí nǹkan yẹn kọ́kọ́ ń jẹ́ ọmọ Ọlọ́run mọ́lẹ̀ kò sí nǹkan tó yẹ ṣẹlẹ̀ bí èèyàn kan bá sì ń pò pàbá lọ́wọ́ mọ̀ tún pé ọmọ mi lélẹ̀ ẹjọ́ kọjá ẹ yànà fọ́nà ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́nà ó lọ kò yé yín Ọlọ́run á jẹ́ pé wá sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè. Bàbá wa ìbéèrè kan ká tó lọ sí abala kejì abala àṣà àti ọ̀rọ̀ lílò ó náà ni pé mo rí pé àwọn obìnrin nínú àwọn iṣẹ́ òṣèré wọ́n máa ń tètè dìde ju àwọn ọkùnrin lọ ṣé torí pé wọ́n ń lò wọ́n ju àwọn ọkùnrin lọ ni àbí ó ní nǹkan míì tán tó ń ṣe ni kò yé mi o àwọn olólùfẹ́ yìí tán rí pé ń bọ̀ bí wọ́n fún wa láwọn ìbéèrè tí mò ń béèrè yẹn tèmi mo ti bí kí ló fà á. ìyá mi ìbéèrè yẹn mo láìkẹ́ ẹ bá wa bẹ gbogbo àwọn tó ń wò wá yìí most especially àwọn ọkùnrin àwọn ni wọ́n enrich àwọn obìnrin wa àwọn ní. lọ́nà wo bàbá wa. ẹ ṣe rí wọ́n máa appreciate àwọn obìnrin ẹja àwọn ọkùnrin lọ. àwọn ni wọ́n máa wò wípé obìnrin lady yẹn mo láìkẹ́ kìnnìkan kò yẹ kó máa fẹsẹ̀ àwọn náà máa gbé mọ́tò sí ìdí ṣé tọkùnrin bá ń gùn ọ̀kadà kò kàn wọ́n ríro ṣé rí wọn ò rí lì kó tó fẹ́ fà ní pé wọn ò kì í rí lì. ìyàwó ni ṣe rí. wọ́n ní àbí wọ́n máa bẹ́ẹ̀ ṣe ni kò yé wa o. ṣe rí àwọn ọkùnrin tó wà ń ta yẹn mélòó ọkùnrin ṣẹ́rí torí ẹ̀ tí n bá rí ọkùnrin tó bá wù mí ṣùṣùṣùṣùṣù tó bá fún mi ní gift tó jára àtàdé jẹ́ fans tó wù mí ṣùṣù fún mi ní gift mo máa appreciate wọn gan ṣé ń gbọ́ mà mo máa appreciate wọn ọkùnrin bẹ́ẹ̀ torí is a true man is a true fan. tó nífẹ̀ẹ́ ṣe yín ó nífẹ̀ẹ́ mi ni bẹ́ẹ̀ ni ṣé rí most àwọn obìnrin yẹn èlò ká dálẹ̀ ká tún ṣá èlò là ń mékì nídìí iṣẹ́ fíìmù owó tá à ń mékì nídìí iṣẹ́ fíìmù ṣóun làwọn fi ra lé ni ṣóun làwọn fi ṣe gbogbo nǹkan ni no is with the help of ẹ̀yin àwọn tó jẹ́ audience àwọn tó jẹ́ fans wa tí n bá gbéṣẹ́ jáde tẹ́ ẹ bá mi wo iṣẹ́ yẹn dáadáa lórí YouTube tọ́ọ̀ bá ti rí obìnrin tí wọ́n láìkì bí obìnrin yẹn tó ń ṣe wọn àwọn ọkùnrin yẹn ò ní wò wọ́n ní ó lo Ìyábọ̀ Òjó náà ọmọ ẹ mo kàn fẹ́ máa rọ́mọ ẹ kí n kàn máa rí gbogbo ṣòmọ̀ ó yẹ kó yí ẹ náà bọ̀ àwọn ọkùnrin tá a ṣe gbogbo everything yẹn ẹ ní rí àwa. mẹ́wàá wa ní ṣé wọ́n wá nǹkan míì ni are they looking for something. èmi ò mọ̀ bọ̀ àwọn ọkùnrin tẹ́ pé àwa la fi gbogbo táàsùn láòrù táàsùn ní gbogbo ẹ̀ àwa là ń kọ story àwa là ń direct ẹ̀ àwa là ń ṣe everything àwa kì í rí àwa so tẹ́ bá rí ọkùnrin tó bá jàjà ní kórópè kan tó ń gùn káàkiri nídìí iṣẹ́ fíìmù téèyàn ṣe báyìí fún àbẹ̀rẹ̀ ọkùnrin kan tó mú
tó mú òkúta lélẹ̀ tó ní òun kọ́lé níbi iṣẹ́ fíìmù wa kan ṣe báyìí fún. ìyàwó wọ́n ní we all know answer to the question. Ṣùgbọ́n bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin ará àwọn ọkùnrin míì náà tó yẹ pé àwọn náà ọ̀rọ̀ wọn pé sókè bọ́ kí ṣe gbogbo wọn báwo làwọn náà tún ṣe ń ṣe ṣáwọn náà tún. ẹ máa gbọ́ ṣé mọ̀ pé ìka ò dọ́gba gbogbo ọkùnrin ìmí ìtẹ́ bá rí tọ́wọ́ ẹ̀ gbé sókè mò ń sọ fún yín pé ó ní bó ṣe lè wù kó rí normally tẹ́ bá ń wo fíìmù wa dáadáa tó bá ń wo fíìmù wa dáadáa tí fíìmù wa ń tà àwa òkè ṣọ́rọ̀ mi yẹ yín will be fine but ó máa dàbí kí income mo fi ṣe example ni o kí income 10 million máa wọlé kó dẹ̀ máa ní bùkátà 100 million ẹlẹ́gbẹ́ kó olówó ni o ṣe ń gbọ́ mi now with the help of àwọn tó gbé Mr. Kunle Adegbite you are a good man I like you I like even nílùú òyìnbó ẹ̀rí àwọn ẹgbẹ́ yìí náà ṣàmọ̀ nílùú òyìnbó jẹ́ pé àwọn tó jẹ́ star wọn nílùú òyìnbó the way báyà àwọn èèyàn wọn ṣe ń appreciate wọn wọ́n lè wọ́n ṣùṣù báyìí wọ́n ní yes wọ́n lè wọ́n ṣùṣù wọ́n wọ́n pé okay Mr. Kinekan you like this Ferrari you can come and take it as a dash you like this thing just take it just to appreciate them so tí a bá ní àwọn nǹkan yẹn ó wà okay then family mi kan wà ní tó ń sọ ọ̀rọ̀ nípa endorsement ní Nàìjíríà how much are we collecting for endorsement ẹ̀ pariwo ni tágbé bẹ́ẹ̀ endorsement ìṣẹ̀lẹ̀ ẹlòmíì ní endorsement 10 lọ́wọ́ ó ní 5 lọ́wọ́ ó yẹ kó ti ra gbogbo ilé àjà tán èèlò làwọn èèyàn méèkì lórí endorsement owó oúnjẹ ni kó fi repo sí mọ́tò kó fi tún lè ṣe kó fi ṣe kíní kan kìnìkan ó tán tó bá gba endorsement 5 million ní ìsinyìí àwọn ibi tó ti fẹ́ jáde lásán àwọn tó máa gbà nú ẹ̀ ńkọ́ owó tó máa padà sí ẹ lọ́wọ́ nínú ọ́fíìsì yẹn tó ti fẹ́ owó tó máa padà dé ẹ lọ́wọ́ ó lè máa ju 2 million lọ. So what are we saying? So we are talking of àánú tí èèyàn bá rí gbà lọ́dọ̀ àwọn fans èèyàn jù tó bá ṣe ráàánú gbà jẹ́ tó bá ṣe lè mọ fine bara ṣe. Not with some. No, I'm talking of pé ṣe pé ẹlòmíì ò mind láti rí fans ẹ̀ láti sọ pé bàbá mo ní ìdíkọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹlòmíì ò mind àwọn fans mi dẹ̀ like ẹ̀ pé no I like this guy kò ṣe kí náà they will. I have to be frank with you because some people they know how to relate with fans for help. Only audio endorsement ni. Tell me for help people kì í ṣe audio endorsement àwọn èèyàn ń gbowó lórí ẹ̀ bówó yẹn kò tó nǹkan ni. So when you get all these things tí o bá ní oore ọ̀fẹ́ Ọlọ́run tó dem wọ́n ti ní pé ẹlòmíì náà wá sí tòmọ̀bá rẹ̀ ìwọ tó mọ iye tó ń wọlé fún ẹ tó lọ ń gbé bùkátà tó ju ẹ̀mí ẹ lọ how do you want to survive ẹlòmíì dẹ̀ ni gbogbo wọn ti gbé gbogbo survive life wọn ti gbé lórí fáǹsì ti bẹ̀rẹ̀ sí ní sá fún wọn ṣe mọ̀ èèyàn burúkú ó ti wá bí èèyàn rere jẹ́ ṣe tọ́da so those are the things but àwọn obìnrin most obìnrin they will be more successful even ní ọ̀dà iṣẹ́ mi tó jẹ́ tí ń ṣe entertainment tí ń ṣiṣẹ́ film obìnrin máa wà tẹ́ bá dán iṣẹ́ kan obìnrin máa wà successful ju ọkùnrin lọ it's a normal thing because orí ọ̀fẹ́ tán ní ó pọ̀ àánú wà lára wọn already you understand so reason yẹn so táwọn èèyàn bá ti appreciate wa àwa náà kò sí nǹkan tó wà nínú pé a fẹ́ ra lé sílẹ̀ kí a rà. ẹ ra Banana Island ẹ ra pa ni. lágbára Ọlọ́run. ẹ ṣeun bàbá wa wọ́n ní kí ni ẹ ṣe nípa piracy dẹ́ mo tún fẹ́ bí iná ká kúkú sọ papọ̀ ká tó ka àgbàdá ètò ní àsìkò tá a wà yìí lẹ̀. woman only you people do too much show off on social media people will not help you. ẹ̀rí sọ ẹlòmíì ó ṣe show off me I don't show off nǹkan tí ń bá nílẹ̀ àìmọye nǹkan tí mo ti ẹ̀ní tí mi ní gbé sórí social media so many things I have I don't even do kí ló kàn gbé social media pé mo so màá social media no you don't need it. mo jẹun ó ṣẹ̀ṣẹ̀ sí ṣọ́ọ̀bù mo ṣe ra mọ́tò. So all those things you get so all those things is not necessary to me but ẹlòmíì like it so you cannot then complain. mo ń gbọ́ mà. mo ní ipa piracy tó wà ń ta then báwo lè ṣe ń ta ẹ mọ̀ pé nísìnyí àwọn èèyàn kí ń ra CD bí ayé ìgbà bóyá bíi 1990 something 2000 ẹ mọ̀ àwọn èèyàn ń ra CD mọ́ nísìnyí wọ́n á lọ wo lórí YouTube àbí kan báwo lẹ ṣe ń rówó yìí tẹ́ bá gbé YouTube yẹn ni
YouTube yẹn ni òun ni la ṣe máa ń sọ fáwọn nǹkan lọ wúṣẹ́ wa lórí YouTube la ṣe ní kan lọ wúṣẹ́ wa lórí YouTube wọ́n bá ti lọ wò lórí YouTube ó máa wà monetary. So tẹ́ bá ti wá pé sórí YouTube yẹn ṣé àwọn tó ní YouTube yẹn ló máa sanwó fún yín ni àbí báwo? Àwọn náà máa ń sanwó ṣẹ́rí nítorí máa wò pé báwo náà ṣe ń gbé sáwọn náà dẹ̀ ń wò lọ́fẹ̀ẹ́. ṣẹ́rí tí n bá gbéṣẹ́ fún Àpáta ń sìn Àpáta ló ní YouTube channel ẹ̀ YouTube máa sanwó fún per number of views òun ló máa sanwó fèmí. Okay ó ti yé mi bàbá wa wọ́n ní ògùn ní ká jáde ẹran pẹ́ lẹ́nu kí Instagram tó já wa ṣùgbọ́n ọ̀nà ọ̀rọ̀ ọ̀fọ̀ fún oní ògbà bá ṣe sọ́nà ló ṣe kùlùkùlù pé bá ń gbé mi jẹ́ ń gbé mi ṣeun abala tá a fẹ́ lọ náà ni abala àṣà ìlà kíkọ ní ayé àtijọ́ ǹjẹ́ ẹ tiẹ̀ lè dárúkọ ìlà tí ẹ̀yin mọ̀ rárá bí a bí mẹ́ta. Pélé Àbàjà àti Pélé Àbàjà ìsapá mi lórí o. Sọ bàbá wa a ní gọ̀ǹbọ́ a ní Pélé a ní gọ̀ǹbọ́ yes. A ní Bàmú a sì ní ìlà Oǹdó Oǹdó yes. Ẹ ṣeun bàbá wa mo ní kí ni à ń lo òwe fún ṣe ẹ lè sọ fún wa kí ni a máa tá bá dá òwe kí ni à ń lò fún yóò ní nǹkan kan míì tá a máa ń lo òwe fún. Òwe wà fún àpèjúwe ọ̀rọ̀ ni àpèjúwe ọ̀rọ̀ láti jẹ́ kí. Rákúnlé wọlé ìlà máa fi ti ojú so ó wà fún àpèjúwe tá bá fẹ́ especially ní Yorùbá tá bá fẹ́ sọ nǹkan kan tá a fẹ́ bóyá tá a fẹ́ pẹ́ ọ̀rọ̀ sọ́ngbà míì láàrin àwọn èèyàn tí wọn kì í sọ èdè wa. bẹ́ẹ̀ ni so a sọ òwe àfi gbáǹdì. ó tún ní Yorùbá ní àwọn ọ̀rọ̀ àyálò tí a yá láti inú òyìnbó wá sí Yorùbá àwọn ọ̀rọ̀ àyálò wo lẹ̀yin mọ̀ bíi mẹ́rin tí ẹ lè sọ fún wa bàbá wa. Àyálò ẹjọ bí ìjì bíi báwo ẹ fún mi ní example. Ẹ mọ̀ pé búrẹ́dì ní ìsinyìí òyìnbó ni ṣùgbọ́n àwọn mọ̀ pé ní búrẹ́dì torí wọ́n rédè Yorùbá rẹ̀ sọ. Okay bíi tí nǹkan. Èyí lè sọ bẹ́ẹ̀ ò torí yẹ ká fún yín lẹ́yìn lórí ètò náà ni ìyá wa lẹ́sì sí pé yín fún wa nílùú Kire yẹ ká kó wá sẹ́kọ̀ọ́ ká fún yín kó láti ṣí question kan ní fún yín lẹ́yìn o. tó ẹ ronú dáadáa kẹ́ tó dá wa lóhùn. Fíṣì lẹja a máa ń lo ẹja Yorùbá tí lè sọ tí àti kí tún ni. wọ́n fàṣírí ìdánwò ọmọ rẹ̀ ẹ̀yìn èèyàn mi ìyá méjì mo rí tẹ́ fàṣírí wọn bọ̀dákúnlé ò tí ì rí ó yá kí tún ni. Rice ìrẹsì ẹ ti jí wò. kí ni. ó yá kí tún ni ohun àyálò mìíràn. Àlùbọ́sà. Àlùbọ́sà bò ó ṣóyìnbó lálùbọ́sà. ṣe bọ́ ní ọ̀nì òyìnbó mo ń bọ̀. ẹ ti jí nǹkan wọ chewing gum. bẹ́ẹ̀ ni àti chewing gum làwọn àdé ń pè chewing gum is chewing gum. ẹ̀yin bàbá wa ẹ ti try wo Ìbàdàn náà ní singom àbí singom kan. ṣé ó yá ẹ bá wa kọ ajá bí bàtà ṣe mọ̀. Ajá bí bàtà jíjòjè ejò ẹ̀jẹ̀ ẹ̀gẹ́dẹ́. Oh my God bàbá wa ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yìí jẹ́ ìlú àwọn ọmọ títí yín gan ẹ wá ní pé ká kọ Adégbìtẹ́ kẹ wá kọ látẹ̀yìnwá. Adégbìtẹ́. Orúkọ yín ni o. Tẹ̀gbíadé. Ó yá ọlọ́wọ́ gbọgbọrọ ńkọ́. Ọlọ́wọ́ gbọgbọrọ rọ̀rọ̀ wọ̀gbọ̀gbọ̀. Olóríire ńkọ́ bàbá wa. Olóríire rèrí olo rire rèrí olo olóríire rèrí olo. Ẹ ṣe ẹjẹ àtọ bákan ẹ ṣeun bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ yín pè yín lọ́wọ́ kan ẹ sì jẹ́ wa wàhálà ìdààmú tí ó fi rí ìgbéraga kò máa ní wọnú ayé yín o tá bá rí ẹnikẹ́ni tá a gbé nínú obìnrin àbí tá a gbé jáde nínú obìnrin èyí tó ní ẹ̀rín yín
ó ń dùn nínú inú rẹ̀ ó máa bàjẹ́ títí láéláé ni o àmín, nítorí ìwà àmín, láyé yín ó ń bí òun nínú yóò parẹ́ máyé náà ní lágbára àmín, torí àmín, pé Ọlọ́run àmín, sọ àmín. wípé èmi yóò ya àwọn ọmọ tèmi sí ọ̀tọ̀ Ọlọ́run tẹ̀ ti yà yín sọ́tọ̀ torí pé ó lè ti yà yín sọ́tọ̀ láti gòkè òkè náà ẹ̀dẹ̀ ní jábọ́ láṣẹ Èdùmàrè Àmín Ọlọ́run. pé ó fẹ́ tẹ̀ yín bí àtẹ̀gùn láti gòkè wàláì kò ní lè rí ládà gan gbé. Àmín, èyí tí wọ́n àmín, bẹ̀rẹ̀ àwọn ọmọ àmín. yín ní mọ̀ pé ayé wọn lágbára. Àmín Ọlọ́run, àmín ní Jésù. ìrìnlẹ̀ ní máa ní rógùn gbéraga òbí mo ṣe Àmín Jésù. ẹ ṣeun torí pé a pè yín ẹ sì jẹ́ wa ọ̀tọ̀ yóò tó wa ètò yín ní lókè òkun náà ni o kò sẹ́ni tá ọmọdé à ń bọ́ ọmọdé ṣe à ń bá gbà ṣe eléré àlejò gbogbo ẹni tó bá tẹ̀ fẹ́ di star náà tó fẹ́ káyé mọ̀ náà la máa gbé wá àléyàn kan tá à ń bá jà gbogbo wọn pátápátá òun náà là ń bá ṣe ẹ ṣeun bàbá wa Kúnlé o àdúpẹ́ lọ́wọ́ yín àwọn máa rí yín bá àwọn sọ fún àwọn ará rẹ wípé ètò yín tó wà èmi ìyàwó yín ọ̀rẹ́ yín ìyáàfin Ọmọbọ́láńlé àyàfá Mákindé ni wọ́n máa sọ wípé ó dàbọ̀. Ó dàbọ̀ ẹ ṣé.